بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سليا بي مركزنا يعلمنا ويربينا يطهرنا من الجهل وبالتعليم ليربينا ونحن طلاب أو ونحن خريج المركز ذكر ذلي حبي الله علومنا زاهرات من مركز لأبي الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Naam, alhamdulillah. Ìbáraẹnisọ̀rọ̀ ti dédé àsìkò yìí a fi sọrí àwa tí a jẹ́ Khirejil Markaz Zulia Abiola 2003 èyí tí a kóra wa jọ lẹ́yìn ìgbà tí a ṣetán láti pé kí a fi Ramadan tọdún yìí náà kí a tó fi dára wa ní ẹ̀kọ́ ní tí a ti ń bá bọ̀ láti ìbẹ̀rẹ̀ Ramadan láti day 1 títí dé day 2, 3, 4 tó fi di 28th of Ramadan èyí tí ó ṣe àyájọ́ ti èmi tí ó fi kan èmi náà tí mo jẹ́ ìkan nínú Khirejil Markaz Zulia Abiola 2003 set. Kí Ọlọ́run a ṣe ìkẹ́ ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Lẹ́yìn eléyìí a kí gbogbo àwọn asátìsà wa àwọn mùdírù wa látòrí bàbá wa mùdírù àkọ́kọ́ tí Ọlọ́run lò ní sábàbí Zulia Abiola al-marhum Maulana Sheikh Shadhali Ibn Zambo. Ọlọ́run máṣàlá bá wa kẹ́ wọn, Ọlọ́run bá wa gẹ̀ wọ́n. Látara bẹ́ẹ̀ náà àwa kí olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ náà òun náà ni bàbá wa Mas'ud Kasimawo Ọláwálé Abiola lizababi Maulana Sheikh Adam Abdullahi Al-Khaluri. Ọlọ́run o gbogbo wọn èyí tí wọ́n ti bọ́ síwájú wọ Ọlọ́run o máṣàlá bá wa kẹ́ wọn, máṣàlá bá wa gẹ̀ wọ́n, àti gbogbo àwọn asátìsà wa náà tí wọ́n ti bọ́ síwájú Ọlọ́run èyí tí a rántí orúkọ wọn àti tá a rántí orúkọ wọn tí a ṣàǹfààní mímọ̀ ní ara wọn ní Markaz Zulia Abiola. Ọlọ́run ò gbọ́ wọn tó lè bọ́ sálẹ̀ kí á mọ́ Ọlọ́run máṣàlá bá wa kẹ́ wọn, Ọlọ́run bá wa gẹ̀ wọ́n. Àwọn tó wá kù tó ń bẹ láyé bàbá wa Mudiru Sheikh Khidr Mustapha Babatunde. Ọlọ́run ò tawil humurawo bil afiyati wassalam sẹ́rìmàdà. Ọlọ́run máṣàlá bá wa fún wọn lẹ́mìí gígùn àti àlàáfíà ara. Látara tí wọ́n náà gbogbo àwọn asátìsà wa náà tó kù tí wọ́n ń bẹ láyé pátápátá látọ̀dọ̀ bàbá ń sẹ́yìn bàbá wa Isas Kamarudin, bàbá wa Isas Aiza Ọ̀fẹ́, bákan náà bàbá wa Sheikh Adam, gbogbo àwọn àfáà tó ń bẹ láyé àti bàbá wa Sheikh Muhammad Bashir àti gbogbo àwọn àfáà wa Isas Abdulaziz àti gbogbo àwọn àfáà tí Ọlọ́run kádà àti ẹnu mi ò dọ́dọ̀ gbogbo wọn náà Ọlọ́run máṣàlá bá wa fún wọn lẹ́mìí gígùn àtàlàáfíà. Ìbáraẹnisọ̀rọ̀ Ọlọ́run tí gbogbo àwa tí a jẹ́ Khirejil Markaz 2003 tí a ń bára wa sọ lágbà tí àwẹ̀ ti bẹ̀rẹ̀. Èyí tí èmi náà fẹ́ sọ ní èní ní tí ò ní gbà wá lásìkò gẹ́gẹ́ bí àwọn akẹgbẹ́ mi náà tí àwọn náà ti ń bá bọ̀. Mo kí gbogbo àwa tí a jọ jẹ́ akẹgbẹ́ náà ní Markaz Zulia Abiola tí a jọ ṣetán ní 2003 set látọ̀rọ̀ ẹni tó jẹ́ amiru wa Sheikh Idris Al-Fulani àti gbogbo àwọn ikhwan tí a jọ wà nínú ilé náà látòrí bàbá wa Sheikh Abdulaziz Kamura àti bàbá wa former amir Isas wa Abdulaziz Yaya. Gbogbo àwọn kọ̀yìnkọ̀yìn tí Ọlọ́run kádà tí a jọ wà nínú ilé náà Ọlọ́run máṣàlá ìgbàdúrà wa ju bí a ṣe lérò lọ. Ìbáraẹnisọ̀rọ̀ tí èmi kàn fẹ́ pè wá ṣàkíyèsí lénìí òun náà ni ìgbáralé Ọlọ́run. Ìgbáralé Ọlọ́run yìí ó yàtọ̀ sí imanu billahi. Bákan náà ó yàtọ̀ sí at-tawhid. Tí a bá níta wo mana at-tawhid inú Islam, òun náà ni ìmọ̀ Ọlọ́run ní ọ̀kan ṣoṣo.
ọ̀ranyàn ní fún wa kí a gbà pé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run àtàwhídì nìyẹn, kí a dẹ̀ máa pèpè lọ sí díẹ̀, kí a sì máa ṣiṣẹ́ lọ síbi tàwhídì, ká dẹ̀ gbà wípé Ọlọ́run yìí ká ní kí a gbà pé ká ní ìgbàgbọ́ pé òun náà ni ọba Allah tó yẹ ká máa sìn. Bákan náà al-imanu billahi, kíyàn wá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run yẹn, lára qawaidul Islam òun ni imanu billahi. Gbogbo ẹni tí ò bá ti gbà pé Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni, òun dẹ̀ ló yẹ kí a máa sìn, òun ni iyyaka na'budu wa iyyaka nasta'in, kò kí n ṣe mùsùlùmí. Ṣùgbọ́n gbogbo eléyìí ó tún wá yàtọ̀ sí kí a tún wá gbé ara lé. Ìgbára lé Ọlọ́run ó yàtọ̀ sí gbogbo eléyìí, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwa tí a jọ ń bára wa sọ̀rọ̀ yìí àtàwọn tí ó máa gbọ́ wa tí a bá jọ jẹ́ àáfà, a wò pé ṣé gbogbo wa ni a gbé ara lé Ọlọ́run lóòótọ́ àti lódodo ní gbogbo tó ń jẹ́ àlámọ̀rí wa, ní gbogbo ibi tó ń jẹ́ pé ayé wa, ṣé Ọlọ́run la gbára lé ni àbá tún gbára lé nǹkan míì. Ló fi já sí pé àfáà kan ní pé wa man tawakkal ala Allahi fahuwa hasibuhu, gbogbo ẹni tó bá gbé ara lé Ọlọ́run, Ọlọ́run á máa tó. Àmọ́ wa man tawakkal ghayrullah, gbogbo ẹni tó bá gbára lé nǹkan míì tó yàtọ̀ sí Ọlọ́run fahuwa yaqta, owó onítọ̀hún yóò padà bá rẹ̀ níbi tí ò fẹ́. Ló fi já sí wípé ìgbáralé Ọlọ́run yìí ó dùn ún sọ lórí àwọn, àmọ́ kò ń ṣọ̀rọ̀ orí àwọn, ọ̀rọ̀ inú ọkàn ni, ọ̀rọ̀ inú ìmánì ni, ọ̀rọ̀ tó gbọ́dọ̀ wà nínú ẹ̀mí èèyàn ni. Èèyàn gbọ́dọ̀ ní ìgbàgbọ́ wípé kò sí nǹkan kan tó ń bẹ nínú ayé tó kọjá Ọlọ́run tó lè làyàn níjọ́ tí ìṣòro bá dé, tó dẹ̀ tún lè fi ìṣòro kànyàn níjọ́ tí ìṣòro bá tún dé. Èèyàn gbọ́dọ̀ gbà pé Ọlọ́run yẹn náà ló tún máa làyàn. Ló fi já sí pé ìgbáralé Ọlọ́run yìí, gbogbo àwa tí a bá jẹ́ àáfà, ẹ jẹ́ kí àwọn tí wọ́n ń tẹ̀lé wa lọ́mọ kéwú, ẹ jẹ́ kí wọ́n ní ìmánì, ẹ jẹ́ ká bíùdì ìmánì wọn débi wípé ẹ má jẹ́ kí a tún máa fi nǹkan míì hàn wọ́n lẹ́yìn Ọlọ́run mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àáfà lè ní tó já sí pé tẹ̀sùn bẹ́ẹ̀ gọ̀rọ̀gọ̀rọ̀ ni, láwà ní ẹlòmíì gbọ̀nàgbọ̀nà ni. Ṣùgbọ́n ọjọ́ tí ìṣòro bá dé, ṣọlọ́run yẹn ló gbé ara lé lóòótọ́ lódodo? Ṣé Ọlọ́run yẹn ló gbé ara lé lóòótọ́ lódodo? Ṣé kò tún sí nǹkan míì tó tún fi ń rọ́pò Ọlọ́run níjọ́ tí ìṣòro bá dé? Ló fi já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwa tí a bá jẹ́ àáfà, a gbọ́dọ̀ máa fi kọ́ àwọn ọmọ tó wà lẹ́yìn wa wípé kò sẹ́ni tí yàn ń gbára lé tó tayọ Ọlọ́run o. Kò sí ẹni tó fi ń yọ̀yàn níjọ́ ìṣòro tó kọjá Ọlọ́run. Ló fi já sí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ń wo ọ̀kan lọ́mọ yóò máa lérò pé àbí nǹkan míì wà tí èèyàn tó gbójúlé ni. Wàláhì kò sí nǹkan kan lẹ́yìn Ọlọ́run. Tí o bá wá fẹ́ mọ bí Ọlọ́run ṣe tó nínú ayé ẹ, bó bá fẹ́ mọ bí Ọlọ́run ṣe wà nínú ẹ̀mí ẹ tó, ó di ijọ́ tí o bá proud pẹ̀lú Ọlọ́run, tó bá nígbẹ́kẹ̀lé pẹ̀lú Ọlọ́run, níjọ́ tí ìṣòro bá dé, tó bá sọ fún àwọn èèyàn pé Ọlọ́run tó ń sìn yẹn gangan tó ń jẹ́ Allahu yẹn, òun náà ló máa padà wá yọ ẹ́. Torí pé inú tọ́lọ́run ò kì í fẹ́ gbọ́ láyé ni pé kí èèyàn ní ìgbàgbọ́ nínú ẹ̀, ìmánàn, pẹ̀lú ìgbàgbọ́ gidi ni o, tí òun ṣe gbàgbọ́ orí àwọn o, tí òun ṣe gbàgbọ́ orí àwọn. Gbogbo ẹni tó bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run lóòótọ́, ọjọ́ tí àdánwò bá dé, tó bá pe Ọlọ́run yẹn, tó dẹ̀ gbà pé kò sẹ́ni tó lè yọ òun lẹ́yìn Ọlọ́run yẹn, ni dandan ni k'Ọlọ́run yọ. Gẹ́gẹ́ bọ́lọ́run ṣe ṣe fún ànábì Ayúbà. Nígbà tí ànábì Ayúbà wà lórí ìdùbúlẹ̀ àìsàn náà, ṣẹ́mọ̀ gẹ́gẹ́ bí gbogbo wa náà ṣe kọ́ ni pé ṣàìtọ́ọ̀nì náà ló ní pé òun fẹ́ lọ dán Ayúbà wò, látara pé olùpèpè Ọlọ́run, olùmọ̀rawọ́rasẹ̀ sí Ọlọ́run lànábì Ayúbà. Àmọ́ ṣàìtọ́ọ̀nì náà òun fẹ́ lọ dán wò, òun fẹ́ wo bí ìmánì ẹ̀ ṣe tó, ó wá mú àárẹ̀, ó fi àárẹ̀ kan ànábì Ayúbà. Gbogbo bí ànábì Ayúbà ṣe wà lórí àárẹ̀ yìí kò dẹ́kun àti máa pe Ọlọ́run. Àmọ́ nígbà tí àárẹ̀ náà fẹ́ débi orí àwọn ẹ̀wà Ayúbà ìsìnà dárọ́ bàwú, bẹ́ẹ̀ ni ànábì Ayúbà bá pariwo Ọlọ́run ìsìnà dárọ́ bàwú ànímọ̀ dáníyà dúrì wà á ń ta àrẹ àmúrọ̀ yìí mi. Wàá rí pé ànábì Ayúbà ó challenge Ọlọ́run, torí pé ó ti ń pè tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kò ń ṣejọ́ tí èèyàn bá ní ìṣòro nìyàn ṣe máa rántí Ọlọ́run. O gbọ́dọ̀ ni wà ní tó ti jẹ́ tẹ́síbíyà, tó ti ń pe Ọlọ́run, tó dẹ̀ ti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run yẹn tẹ́lẹ̀. Ọjọ́ tí ìṣòro bá wá dé, tí ò bá síbi kankan tó fẹ́ yà sí mọ́,
wà wá pe ọlọ́run bí ànábì ayúbà ṣe pe ọlọ́run pé wà ayúbà ìsìnà dárọ́ bàwú. Ànábì ayúbà tí ẹ bá wò bí àyà yẹn ṣe wá ṣáàrìtù ni pé nǹkan yẹn ti ń ṣe ó ti wọ̀ lára. Ìsìnà dárọ́ bàwú ó bá pariwo ọlọ́run ẹ̀ ó ní wà á ń ta àrẹ àmú rọ̀ yìí mí ó fún ọlọ́run ní challenge. Ó ní ṣé kò ń ṣe ìwọ ọlọ́run ló máa ń láyàn ló máa ń kẹ́yàn ló máa ń yọ̀yàn kó nínú ìṣòro ni. Inú tọ́lọ́run ò sì kì í fẹ́ gbọ́ ni wípé ọjọ́ tí ẹni tó bá ní ìgbàgbọ́ nínú ọlọ́run tó ní ìmánì nínú ọlọ́run tó bá wà nínú ìṣòro tó bá pe ọlọ́run inú tó máa ń ti ọlọ́run lójú ni pé kó má dáwọ́ onítọ̀hún lóhùn. Ohun tó bá ní kí ni máa ń ti ọba tó ní wá lójú pé kó máa tijú ni pé ọjọ́ tẹ́ni tó bá ní ìgbàgbọ́ nínú ẹ̀ ìmánà pẹ̀lú ìmánì gidi ni o tó ń ṣe ìmánì orí àwọn o tó ní ìmánì tó ń gbénú ẹ̀mí ẹjọ́ tó bá wà nínú ìṣòro tó bá pe ọlọ́run yẹn tọ́lọ́run yẹn ò bá wá dá lóhùn yóò máa ti ọlọ́run lójú pé ta ló tún kù tó fẹ́ lọ bá. Bẹ́ẹ̀ ànábì ayúbà ṣe pe ọlọ́run ọba ìsìnà dárọ́ bàwú ó pè é a ní mazaniya dúró wa ń tari ya mo rọ̀ yìí mi ìnira yìí ti pọ̀ ju ṣé kò ń ṣe wọ ọlọ́run ló máa ń láyàn ni. Ọlọ́run ni wastajabna lahu lẹ́sẹ̀kẹsẹ̀ wastajabna lahu ọlọ́run ní lẹ́sẹ̀kẹsẹ̀ àjẹ́ kó pé wastajabna lahu dá lóhùn wa kashafna bihi fakashafna fáwọn sàbàbíyà bá wá ó ní fakashaf lẹ́sẹ̀kẹsẹ̀ aká aburú yẹn kúrò bẹ́ẹ̀ fún fakashafna bihi min dúrìm inú ìnira tó wà yẹn wà á tẹ́yìn náà aláwọ̀ wà mẹ́sìlá ọmọ àwòrán àmọ́tàmílẹ̀ ìdínà. Ó ní pé lẹ́sẹ̀kẹsẹ̀ la ká aburú yẹn kúrò fún ànábì ayúbà. Lẹ́yìn pàtàkì wá ká aburú yẹn kúrò a tún wá ń fi eléyìí ṣe àpèjúwe fún gbogbo àwọn tó bá lè máa rántí àwọ ọlọ́run ọba bẹ́ẹ̀ náà. Ó túmọ̀ sí pé ọlọ́run tí ń ṣe bíi tàtijọ́ o àwa ní ká dúró ti ọlọ́run bíi tàtijọ́ àwa ní ká ní ìgbàgbọ́ nínú ọlọ́run bíi tàtijọ́. Tá a bá ní ìgbàgbọ́ nínú ọlọ́run bíi tàtijọ́ ọlọ́run á sì máa dá wa lóhùn bíi tàtijọ́. Torí gbólóhùn tíyàn bá pe ọlọ́run ọba ọjọ́ tí ìṣòro bá dé tíyàn bá pe ọlọ́run ọba kò ń ṣe wípé kíyàn kàn máa pè lórí àwọn lásán o bil iman kíyàn bá pe ọlọ́run ọba pẹ̀lú imani yakhrujullāhu haythu lā yantasib ọlọ́run yóò padà yọ sí ẹ níbi tí ò gbà lérò. Ló fi já sí pé ẹ jẹ́ kí a gbára lé ọlọ́run ẹ mẹ́ẹ̀ká tún gbára lé nǹkan kan lẹ́yìn ọlọ́run ọba. Ló fi já sí wípé gbogbo ọjọ́ tí a bá ń bẹ ọlọ́run tí a bá ń ṣàdúrà a ń láti máa fi kún pé la haula wala quwwata illa billah la haula kò sí ọgbọ́n kò sí ọba kan wala quwwata bákan náà kò sí agbára kankan illa billahi al-aliyyul azim àyàfi ọlọ́run ọba tó ń jẹ́ Allahu al-azizul hakim. Ó túmọ̀ sí wípé gbogbo ẹni tó bá fẹ́ kọ́ lọ́hún yọ̀ òun nínú ìṣòro níjọ́ tí ìṣòro bá dé ó gbọ́dọ̀ build iman yẹn ó dẹ̀ gbọ́dọ̀ fi kó àwọn tó bá ń tẹ̀lé ẹ náà má jẹ́ kí wọ́n rí ẹbí ẹni tó máa já àáfà onítẹ̀sùbà níta tó máa já àáfà ẹgbẹ̀jì nínú ilé. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a já àáfà lénìí lẹ́ pé a ti ṣe àkóbá tó pọ̀ fún àwọn tó ń tẹ̀lé wa lọ́mọ kéwú a ti jẹ́ kí ìmánì wọn yòrò. Torí pé àwọn ọmọ tó ń tẹ̀lé wa lọ́mọ kéwú wọ́n rí wa gẹ́gẹ́ bí àáfà aládùúrà níta ṣùgbọ́n ní kọ̀ọ̀rọ̀ wọ́n rí wa gẹ́gẹ́ bí àáfà olóògùn bí àáfà babaláwo làwọn náà tó fi já sí pé báwọn náà ó ṣe lò ṣẹ̀mí wọn bọ́n ṣe lo ayé wọn ni wípé àwọn náà wá máa tún ayé ń ta gbangba oògùn àti nǹkan míì náà máa gbójúlé ń kọ̀rọ̀ tó pé tó bá lọ́wọ́ àáfà àwọn nìyẹn. Nídìí eléyìí ìwọ náà tó bá jẹ́ àáfà gbìyànjú láti fi ìgbáralé ọlọ́run gbìyànjú láti fi kọ́ àwọn tó bá ń tẹ̀lé ẹ àwọn tó bá sún ẹ jẹ́ kán mọ̀ wípé kò sí ohun tó máa ṣẹlẹ̀ fọwọ́ sọ̀yà pé ọba tó ní ẹ ti ń jẹ́ Allahu kò ní fi ẹ́ lẹ̀ òun ló máa yanjú gbogbo bùkátà ẹ. Tó bá lè fi kọ́ àwọn ọmọ ẹ̀hún làwọn ọmọ ẹ náà máa gbà wípé àwọn ọmọ ẹ máa gbé kiri wọ́n á gbà pé àáfà àwọn kò ní nǹkan kan ní kọ̀rọ̀ àti ní gbangba ju ọlọ́run tó ń pè ní kọ̀rọ̀ lọ. Nídìí eléyìí gbogbo àwa tí a bá wá ń pe ọlọ́run bí wọ́n bá ń pe ọlọ́run pẹ̀lú orúkọ ọlọ́run tó ń jẹ́ Allahu bí wọ́n bá ń pè tí wọ́n bá ń pè lórí ilẹ̀ asílìwú bí wọ́n bá ń pè lórí ilẹ̀ wàfárí òfin sàmáì bí wọ́n bá ń pè nílẹ̀ yóò máa dáhùn nínú sánmọ̀ rẹ̀ lọ́hùn pẹ̀lú ìmánì ni o kò ń ṣe lórí àwọn o bí wọ́n bá lè máa pe ọlọ́run pẹ̀lú ìmánì pẹ̀lú gbáralé tí ọlọ́run dẹ̀ mọ̀ pé ẹni tó ń pè òun kò ní nǹkan míì lẹ́yìn òun ló fi já sí pé ẹlòmíì yóò máa wo ọ̀kan lọ́mọ wípé kí lọ̀kan lọ́mọ gbójúlé ọjọ́ tó gún bá le
ọjọ́ tí nǹkan tó bá dàbí pé ó fẹ́ filẹ̀ màá fọwọ́ sọ̀yà lójú àwọn tó súnmọ́ mi wípé ṣọba tí mò ń sìn wá sùn ni làtà húsùwúsì náà ti wọlé àná òmù kò ní tó ń gbèdé pé yóò padà wá sùn ló fi já sí pé gbogbo tó bá jẹ́ ìṣòro bó ṣe lè kó le tó ìgbàgbọ́ wà pé ọlọ́run máa yanjú ẹ̀ ọlọ́run dẹ̀ bá wa bíyà rẹ̀ ó túmọ̀ sí pé ẹ dákun gbogbo àwa ẹ̀kẹ́wàn ẹ dákun torí tọ́ lọ́run àáfàá ní gbogbo wa náà la dẹ̀ kéwú fẹ̀rù ọlọ́run fẹ́ni tó ti mọ ọlọ́run ihun tó kù ni pé ká bíùdì ìmánì wa ká túpọ̀ gbé ara lé ọlọ́run kọ́lọ́run má ṣe láì jọ́kọ́ wọ láàánú ẹ̀ ọlọ́run má ṣe láì fi gbàdúrà wa ọlọ́run lé wa kún nínú ìmánì lé wa kún nínú gbàgbọ́ má jẹ́ ká tún rí nǹkan míì tó jù wọ ọlọ́run ọba mọ́ ọ̀làlá hawlan wàlà quwwata illa billahi alahaliyyul azim náà ni ọmọ ìyá yín hemia shakurulai adébáre alimi àdìyó ọ̀kan lọ́mọ kọlọ́mọṣẹ́lá ìgbàdúrà tiwa náà àwẹ̀ ramadan ọdún yẹn ló máa fi ṣàṣemọ́ fún wa. Sọlẹ́ Àbíọ́lá ibẹ̀ nílé ẹ̀kọ́ wa Sọlẹ́ Àbíọ́lá ibẹ̀ nílé ẹ̀kọ́ wa àwa kéwú àtúkàwé àtúníṣẹ́ wa lọ́wọ́ masalaam wa ilal liqa.